kìrìsìtẹ́nì tó ní ìrírí ìjákulẹ̀. Àwọn yẹn ti gbìyànjú, wọ́n ti sapá, ṣùgbọ́n wọn ò rí yan yọ, wọn wá gbà ká. Irú wọn ni wọ́n á sọ fún yín pé kò ṣeé ṣe, kódà ó lè jẹ́ pàìtọ́. A ní kò ṣeé ṣe kéèyàn ò bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. A ní tí tòun ti bá òun sì gbà ká mọ́ díẹ̀. Àwọn ẹgbẹ́ kejì ni àwọn kìrìsìtẹ́nì ológun. Ṣẹ́rí orin bí ogun ìmọ̀mórí wọn wú. Ológun lolúwa. Wọn láìka máa gbàdúrà, kan máa gba àwẹ̀. Ó lè sọ fún inú ẹ̀rí ẹ̀ pé kó tó ń borí ìbínú, òun fi ọdún 7 gba àdúrà àti àwẹ̀. Tẹ́ ẹ bá tọ́ ìbínú tó lóun ṣẹ́gun ẹ̀ yẹn yóò tún rú jáde o. Ìmí à ní pé àkóhùn tó bọ́ lọ́wọ́ àgbèrè, òun mọ péré àwẹ̀ tó ń gbà. Gúdúgúdú wọn kì í túra lẹ̀. Bẹ́ẹ̀ fọwọ́ kàn wọ́n lórí in Jesus name. Bọ́ra ayan Olúwa bá o wí. Gbogbo nǹkan lè sùn. Gbogbo ẹ̀ náà sì ní lórí irọ́ ni o. Ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ tẹ́tí ní ìrírí ìjákulẹ̀, tẹ́tí gba kámọ́nù ìjákulẹ̀. Torí pé mi máa ń gbénú yín, ó ṣeé ṣe kẹ́ gbégbé ayé àṣẹ́gun. Okun wọ́n fi gbégbé ayé àṣẹ́gun. Ó ní ẹ̀mí mi.